bẹ́ẹ̀ni. torí ìjọba ọkọ lè ro ṣe pọ̀ báyìí. La ilaha illallah. Hayyakumullahu. Tọ́lọ̀ bá ní kí nìbí nínú àárín wa nísìn kó kà máa fa àwọn tó wá nítorí ìtọ́lọ́hún jáde wọ́n ju 35 lọ. ọ̀rọ̀ tèmi dẹ̀ kọ́ ni wọ́n fẹ́ gbọ́. ọ̀rọ̀ nàkíbù làṣẹ́ráfì àti àlífà ṣẹ́wọ́mọye bí Lagos State. Ayásàmì alẹ́ ìdásímá wúlìlá bí. Ọjọ́ jáde náà, wọ́n máa sọ̀rọ̀, wọ́n máa pa ara kan kan wọ́n lára. Ọjọ́ jáde, wọ́n máa sọ̀rọ̀. C'est fou. C'est fou. Wọ́n dìde kúrò bẹ́ẹ̀. Wọ́n máa dìde. Wọ́n pàṣẹ fún wọn. Àwọn ọ̀sáàsù pàṣẹ fún wọn. Àwọn ìmáàmù pàṣẹ fún wọn. Wọ́n máa dìde. Wọ́n máa dìde. نال الولايات شيخي يا ربي أنت القيوم قائم لشيخي كي شيخنا بنا سوء كي شيخنا من المرض كي شيخنا من الهم كي شيخنا من الجم كي شيخنا من الطيور ومن كل شر للناس رجل عليم شجاع أعوذ بالله من الشيطان الرجيم.
الله حياكم الله. ẹlẹ́ àpò àwọn dáwọ́ wà lórí ìdúró kálọ̀lẹ̀. حياكم الله. أترجو أن تكون فيك قومي أياكم الله. ọkùnrin wa àtòbìnrin wa táwọn ń bí lálẹ́ yìí. ẹ jẹ́ a sọ pé a'udhu billahi minash shaitanir rajim. أعوذ بالله من الشيطان الرجيم. ẹni tẹ́ bá rí pé kò lanu sọ gbólóhùn yìí ẹ fura sí o. ẹlẹ́ẹ̀kejì rí a'udhu billahi minash shaitanir rajim. أعوذ بالله من الشيطان الرجيم. ẹlẹ́ẹ̀kẹta rí ẹlẹ́ẹ̀kẹta lónìí. ìwọ tó fẹ́ wí yẹn máa wí sí ẹ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn ni kó máa wu ẹnu ẹ. bẹ́ẹ̀ni gbọ́dọ̀ náà rí bí. a'udhu billahi minash shaitanir rajim. أعوذ بالله من الشيطان الرجيم. bismillahir rahmanir rahim. بسم الله الرحمن الرحيم. mo kí ọlọ́run. الله. ẹ bá mi kí ọlọ́run dáadáa. الله. akí anabi muhammed. صلى الله عليه وسلم. bẹ́ẹ̀ ṣe níbi anabi mana rẹ̀. صلى الله عليه وسلم. mo ti ṣàdúrà fún àwọn bàbá wa tí wọ́n jẹ́ ìpìlẹ̀. tí gbogbo wa múra láti pàṣẹ wọn jẹ́. لا إله إلا الله. لا إله إلا الله. àwọn bàbá tí wọ́n ṣiṣẹ́ ní òhò. táwa dẹ̀ ṣiṣẹ́ tiwa pẹ̀lú aṣọ tó dáa àti ṣòkòtò àti bùbá àtàgbádá káwa múra láti pàṣẹ wọn jẹ́. لا إله إلا الله. bàbá wa ní lóòmù ẹ ti sọ̀rọ̀. أدام الله حياته. ilẹ̀ ti kún agbọ́ iye ẹnà kan lẹ sọ. ojúlówó ọ̀rọ̀ tó ń bẹ́lẹ̀ sọ yìí fọmọlúàbí tó bá máa ti jẹ́jẹ́ ta àtàná. ṣùgbọ́n ẹni tó bá jẹ́ sí pé òní náà ló bá ọ̀rọ̀ tẹ́ sọ yìí ó ju ọpọlọ ẹ̀ lọ. لا إله إلا الله. ẹ ní kú báyìí. آمين. ọjọ́ orí kọ́ lọ́lọ́run fi ń gbìyàn sọ́dọ̀. bó bá jẹ́ pé tọ́jú orí ni ẹ síwájú bàbá tó bí mi lọ́mọ dọ́dọ̀ ọlọ́run. لا إله إلا الله. ṣùgbọ́n kálukú pẹ̀lú àsìkò tiẹ̀ ní. bí kátìmí rìsíkì yìí. bẹ́ẹ̀ni pẹ̀lú ọba tí káàdì oṣù láǹsìkì rẹ̀ kádàrá nù ni. ṣé o rò pé kádàrá ni. bẹ́ẹ̀ni ọlọ́jà ní pẹ́. pẹ̀lú ẹni tó rán sí kálukú. bẹ́ẹ̀ni láti inú ìyá wa ni. ṣé wọn ló kọ́ kádàrá rẹ̀ lẹ̀ ní. ìrìnsádù ni. bẹ́ẹ̀ni. bí kátìmí rìsíkì yìí. màláìkà tó lọ́run rán sí kó wá ní wọ́n yà ìwọ máa kọ́ lẹ́ tí mi ọlọ́run bá wí ló máa kọ́ lẹ́. حياكم الله. láti tó ń lo ògbó ìjẹ́ ẹmu rẹ láti inú ìyá rẹ̀. wọ́n ti kọ́ àjàdí kálukú lẹ̀. bàbá ẹ ní láàrin inú ayé. آمين. eléyìí pọ̀ olójú ẹni tó lè perú pè yìí tí kò wá dìde mọ́ bẹ́ẹ̀. لا إله إلا الله. ẹ̀yin náà lọ́lọ́run sì yàn síbẹ̀. الله. gbogbo tí mo gbọ́ yé lára yín náà ni pé ọ̀la tẹ́ pàdé pẹ̀lú ọlọ́run níbẹ̀ ló ń bà yín lẹ́rù. ṣùgbọ́n ẹ fọkàn balẹ̀ o àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni. èyí òun ti dà. ẹ dákun ẹ bá mi ṣe ní láàbí kan pẹ̀lú bísímìlá fún bàbá wa àgbà dúró yìí. بسم الله الرحمن الرحيم لإله قريش إلههم يتسمى المختلف فليعظم هذا البيت الذي أطعمه من جوع وآمنه من خوف. mo kí bàbá àgbà ọlọ́run gbọ́. أدام الله حياته. ọlọ́run jáde wọn gbọ́ o. آمين. kí wọ́n wá ṣe pẹ́. آمين.
bí wọ́n bá lo 40 years bẹ́ẹ̀ kò jí kó wá lọ́wọ́ lórí kádàrá tiẹ̀. Allah. gbogbo ẹ̀ńtẹ́ bá ní tí ń bá rẹjú má ga ó fẹ́ ṣòfò ní. tí ń bá rẹjú pé ẹni tó wà bí kó tètè kó bẹ́ẹ̀ kó ń bọ́ síbẹ̀ ọlọ́run ló fẹ́ ṣòfò ní. La ilaha illallah. bàbá tó kọ́ àlífà Tajudeen ní Al-Qur'ani ní Bauchi Malam Kauli bàbá wọn Mudi ní jẹ́ ìyá tó bí Malam Kauli Aisha ní jẹ́ bàbá náà ní ẹlẹ́ẹ̀kẹta tó jẹ ìmáàmù ní Azare ó dẹ̀ lò 60 years lórí ìmáàmù. Allah. tí nǹkan kan ò sì ṣe. mo kí bàbá àgbà ọlọ́run gbọ́. ọkàn tó bá wo kálukú ni kò fi darí ìgbésí ayé. La ilaha illallah. ilẹ̀ fẹ́ mọ náà ọ máa bá rẹ lọ́dọ̀ ọlọ́run. aṣọ àwọn bàbá ní ń bẹ lọ́rùn yín. ìjẹ́milẹ́ ò lè gbà ní pé ilé bàbá tèmi kẹ́nìkan ló ń fẹ́ bá mi jù sẹ́wọ̀n pé it's not possible. ẹ̀yà kó mú wá wò. tó ń jẹ́ impossible. ọ̀sẹ̀ ṣe ní èrè àbí bẹ́ẹ̀ bá ní. ẹ̀yà kó mú wá wò. ọlọ́jà rí yín bẹ́ẹ̀. àmín. má dàrú mọ́ yín lọ́wọ́ o. àmín. iná àti iná kà. Khalifa Muhyiddin ẹ bá ń jẹ́ bẹ́ẹ̀ kọ́kọ́ dìde náà kí n tó mọ kí n tó dìde lẹ̀. mo bá dẹ̀ nkójó kò síbẹ̀ I don't care. àbí bẹ́ẹ̀ kọ́ ni. Khalifa Muhyiddin dìde sókè jẹ́jẹ́ ààrẹ o. mo sọ I'm now telling you. àwọn èèyàn ni wọ́n ń dá wàhálà wálẹ̀. àwọn èèyàn ni wọ́n ń lọ frame. sẹ́nìkan lè fọwọ́ pa ìdá bàbá ṣó náà sùúrù lójú. sáré ni tó lè tọ́ bí ire tó lè fọwọ́ pa ìdá bàbá ṣá àmọ́dẹ̀rù fáyí lójú. kí wá ní wàhálà. ibo wàhálà ti ń bọ̀. tí kálukú òsù agbẹjẹmọ́wọ́ ṣé tí bàbá ṣé Nasiru Kabara bá ṣe sáwà sọgbà àfẹ́ ṣé tí bàbá Sàláàtì bá ṣe ṣàkọ ẹ̀dá mi lóhùn àbẹ̀rù tí ń bá àwọn èèyàn ṣé tí bàbá àgbọ̀lọ́gbọ́ bá ṣe ṣáà níwọ̀n ṣé ni. mo fẹ́ gbé wa lọ nìkan o tó bá wù ẹ́ kó tẹ̀lé mi kó sì gbà á tó bá wù ẹ́ tẹ̀lé mi má gbà á wàláì ọ́ ṣọ́ọ̀tì títí dàgbé àmà. sọ́kòtì kí àlífà Lagos State. nígbà wọn dárúkọ àlífà Lagos State ẹ bẹ́ẹ̀ lómi ṣe rẹ́ẹ̀rì bí bùsù ṣé ẹ lè ṣe ṣéwù fún wọn. bàbá ló sódì mo kí bàbá lókè ògùn mo kí bàbá lábàtì mo kí owó tẹ fún mi ó ti wọlé. Ìmáàdù mo kí bàbá olórí ẹbí ọlọ́run gbọ́ lápapọ̀ mo kí bàbá ológun ẹrú mi ni máa dó sílẹ̀ ni mo fi gbogbo àwọn bàbá yìí kí gbogbo ẹ̀yin bàbá ńláńláńláńláńlá wọ̀nyí ọlọ́run dáhùn yẹn síbi àgbẹ̀dẹ̀ wa ti wá tó le tó yìí. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Sẹ́ni
àwọn kankan bẹ tí o ṣe tọwọ́ bọ̀ tí a bá lóun fẹ́ tọwọ́ bọ̀ àlámọ̀rí ẹ̀ yóò sì yí dande. bàbá wa ṣé o Nasiru Kabara. radiyallahu ta'ala anhu. bàbá wa ṣé Amadu Rufai Ndas Salman. radiyallahu ta'ala anhu. bàbá wa Sẹ̀mí Ọ̀lọ́. radiyallahu ta'ala anhu. bàbá wa ṣé Abdulaziz Olóńgbò. radiyallahu ta'ala anhu. bàbá wa Najimudin Al-Kubro. radiyallahu ta'ala anhu. ìtàbálẹ̀ nìyẹn. ayakumullahu. akókòlá balẹ̀. ẹ̀jẹ̀ bí àdìsí kan wọlé ó ní mọ̀rọ̀ àmì kòmùnkẹ́rẹ́. falyughayyirhu biyadihi. فإن لم يستجب فبلسانه. فإن لم يستجب فبقلبه. وذلك أضعف الإيمان. àárín mo mú. ayakumullahu. منكم منكرا فليغيره بيده àníta àárín mo mú. فإن لم يستطع فبلسانه. kí kálukú sọ ahọ́n lórí bàbá wa ṣé o Nasiru Kabara. kí kálukú sọ ahọ́n lórí bàbá wa ṣé Ahmadu Rufai Ndas Salati. gbogbo lẹ lápapọ̀ Nàìjíríà yìí lápapọ̀ ẹni tó jẹ́ ọ̀gá àgbà lójú ọ̀nà yìí tó ṣe wàhálà àti tíra àti gbogbo yíṣìbí àti ń tà ṣe bàbá ṣé o Nasiru Kabara. radiyallahu ta'ala anhu. Number 1 ni o. ayakumullahu. nílẹ̀ Yorùbá yìí bó ṣe fẹ̀ tó yìí àti kàràkárẹ̀ Number 1 ló bẹ̀ bàbá ṣé Ahmadu Rufai Ndas Salati. radiyallahu ta'ala anhu. tẹ̀lé mi o. ó yá àtiwájú yẹn àtiwájú ń bí ẹ dákun ta ló fẹ́ tọ́ ọ bọ̀ pé kò rí bẹ́ẹ̀. jẹ́ni pé kò sí. jẹ́ni pé kò sí. ayakumullahu. ìjà dà wàhálà dà ìtí tí òun náà sọ̀rọ̀ bá ṣe ta ló ṣe àfáǹdání ìtàfáǹdábà ṣe ta ló ṣe kí ni wàhálà. ayakumullahu. nígbà bàbá wa tàná ojú wa ríran dáadáa ojú wa ríran ọ̀nà kọ́dà bàbá wa tàná ojú wa sálẹ̀ dáadáa ṣé bí wọ́n ti kó màlúùdì dé títì àbí bàbá àwa ń ṣe màlúùdì àṣẹ gbẹ wọ́n wá fi ìmọ̀dù dákun stand up ìmọ̀dù bàbá wa gbé lára ní ìmọ̀dù. Baba ṣe Abdullah Salati baba wa ni baba alolokuta ẹ dákun èmi náà mo ní ọmọ tí mo fẹ́ gbé lọ́wọ́ ní Khalifa fún lè tẹ́lẹ̀ ní baba wa olóńgbò ní olóńgbò fi àlùbáríkà sí olóńgbò fi àlùbáríkà sí olóńgbò fi àlùbáríkà sí wọn takora wọn. Ntí bàbá kan bá ṣe bàbá kejì ti ṣe wọ́n ti gbà wọlé lẹ́sẹ̀kẹsẹ̀. Adé lọ wọ́n lọ wé láwàní náà Ọlọ́run tó ní kó sojú mi mo sì kú bẹ́ẹ̀. Òun ni ti múlùkù ní àìdòrò. Ṣùgbọ́n gbogbo ẹni tó bá ní ti baba Nasiru Kabara baba ṣe Ahmadu Rufai Ndas Salati ẹ kú iṣẹ́ táwọn bàbá yìí ti ṣe bàbá olóńgbò ẹ filẹ̀ ẹ̀yin lè ń dà kẹrù ni ẹ máa sọ pé wọ́n gbé àfọ olóńgbò sẹ́gbẹ̀ẹ́ bàbá wa Salati
ẹ máa gbọ́ ìmáàmù Muhili àti sẹ́wọ̀ Abdulrahman Suyuti àwọn méjèèjì lọ́lọ́run papọ̀ pé kí wọ́n jọ pín tafsiri kí wọ́n ṣe Muhili làáfà sí Abdulrahman Suyuti wọ́n dẹ̀ jọ pín àáfà ló mú láti Fatiha ọmọ kéwù mú láti Suratul Kahfi títí dé Nasi ìtọ́mọ kéwù mú tafsiri yẹn ó lè ju tàfẹ́ yìí lọ. wọ́n wá pè tíra àwọn gbà ń sọ̀kalẹ̀ tí wọ́n pápọ̀ tán wọ́n wá pè ní Jalalaini. Allahu Akbar. ẹ̀tọ́rí ẹ bá pé sóṣẹ̀ yẹ kó ṣẹ̀ máa bẹ̀rẹ̀ pé ta ló jù ní àwọn méjèèjì. Ayakumullahu. ó dà ìyẹn oṣù ó dà ṣé bí kò jìnnà jù ó dà la ilaha illallah. Muhammadu Rasulullah. Ọlọ́ àtàlẹ́bì ni wọ́n papọ̀. Máa wá bèèrè lọ́wọ́ ara ẹ̀ pé ta ló tẹ òṣùwọ̀n jù náà méjèèjì. Láàrin ọlọ́ àtàlẹ́bì. Láàrin ọlọ́ àtàlẹ́bì. Àwa tá ń tẹ̀lé àwọn bàbá. Àwa ni ká lọ tún àníyàn wa ṣe o ìtú ò tẹ́ wa lọ́rùn ó ní kí àwọn mùrídí tẹ́lẹ̀ àwọn bàbá adóhùn àwọn tí wọ́n ń tẹ̀lé àwọn bàbá lábẹ́kúta bàbá wa nísọ̀lá àti bàbá wa Najimudin bàbá wa kábàrà bàbá wa ìṣọ́gbà àwọn gan ni wọ́n pa nǹkan jẹ jù. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n tẹ̀lé wọn yẹn àṣetọ́nù ló pọ̀ jùlọ. Ayakumullahu. Wọ́n tẹ̀lé wọn. Sókè. Torí tójú ẹlòmí ò tó ló ń sọ fún séwu rẹ̀. Torí bẹ́ẹ̀ lẹ́lòmí ti ń jẹun. Ṣé bàbá jẹ́? Wọ́n fẹ́ balẹ̀ àwọn séwu wọn jẹ́. Ìdí mo fẹ́ sọ lórí gbogbo àwọn tá à ń sọ òkò sílẹ̀ àwọn ẹni Ọlọ́run. Sibabu lè arifina. Fakihu sirrun wala taf'al bisabbil asfiyai wala taf'al bisabbil asfiyai. Sibabu lè arifina. Gbogbo ẹ̀yin tẹ̀ ń wúlé àwọn ẹni Ọlọ́run. Ẹ ń wúlé bàbá Ṣéhù Násírù. Sibabul arifina. Ẹ ń wúlé bàbá Sàlátì. Sibabul arifina. Ẹ ń wúlé bàbá Àgbọ̀lọ́ngbọ́. Sibabul arifina. Ẹ ń wúlé bàbá Kùbùrà. Sibabul arifina. Fakihu sirrun. Ọlọ́run ní abáyé ẹ máa retí òfò tí ó padà ṣe. Fakihu sirrun. Ẹ máa retí òfò. Fakihu sirrun. Òòjọ́ kọ́ ni wọ́n kó jọ. Àwa àti dé Kánò èmi àti Amiru Bakiri àti Àtìkù bàbá Àgbọ̀lọ́ngbọ́ wọ́n wá gbé aṣọ agbádá ńlá méjì wọ́n wá kó owó sí i wọ́n ní ká lọ gbé fún àwọn bàbá Ṣéhù Násírù Kabara dá wá gbé lọ sókè lọ bá wọn bẹ̀. وسلم